ọmọkùnrin yìí burú o, ó fọmọ ọdún mẹ́wàá lóògùn oorun ó sì fipá bá a lò pọ̀. Àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Nasaru níjọba ìbílẹ̀ Ningi nípínlẹ̀ Bauchi ti sọ pé ọ̀dọ̀ àwọn ni Danladi Ibrahim ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n kan tí wọ́n fẹ̀sùn ìwà ọ̀daràn kan wà tó sì ń ran àwọn lọ́wọ́ nípa ohun tó rí tó fi fòògùn oorun sínú ohun mímu fún ọ̀dọ́mọdébìnrin tí kò ju ọmọ ọdún mẹ́wàá lọ yìí tí ọmọ náà sì sùn lọ fọnfọn lẹ́yìn náà ló fipá jábàálẹ̀ ẹ̀. Aláròyé gbọ́ pé lágbègbè Nasaru níjọba ìbílẹ̀ Ningi yìí kan náà ni Danladi ń gbé pẹ̀lú àwọn òbí ọmọ yìí ṣùgbọ́n tí kò mọ ọ̀nà tó lè gbé gbà láti fipá bá a lò pọ̀ àfìgbà tó dá ọgbọ́n burúkú kan báyìí. Lásìkò táwọn òbí ọmọ yìí kò sí nílé ló fòògùn oorun sínú ohun mímu ẹlẹ́rìndòdò fọ́mọ ọ̀hún tó sì lo àǹfààní yìí láti bá a sùn nígbà tí oorun kun ọmọ náà gidigidi. Ohun tá a gbọ́ ni pé ní gbogbo àkókò tí Danladi fipá jábàálẹ̀ ọmọ yìí ọmọ ọ̀hún kò lè sọ̀rọ̀ sókè rárá nítorí pé oògùn oorun tó fi sínú ohun mímu ọ̀hún pọ̀ gan-an ni. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Ahmed Mohammed Wakil tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lákòókò tó ń ṣàfihàn Danladi sọ pé bàbá ọmọ ọ̀hún ló wá fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà táwọn ọlọ́pàá létí ní tẹ̀sán Ningi táwọn sì tara ṣàṣà lọ fọwọ́ òfin mú Danladi nílé rẹ̀. Lójú ẹsẹ̀ náà ni wọ́n sì ti gbé Nadia tí Danladi fipá bá sùn lọ sọsibítù ìjọba kan fún ìtọ́jú tó péye nítorí pé ṣe lẹ̀jẹ̀ ń ru jáde lójú ara ọmọ ọ̀hún tó sì dàbí ẹni pé Danladi ti ba ojú ara ọmọ ọ̀hún jẹ́ kọjá àfẹnusọ báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Alukoro ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2023 yìí ní ọ̀gbẹ́ni Abubakar Garba tí í ṣe bàbá Nadia wá fọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá tẹ̀sán Ningi létí tá a sì tètè lọ sílẹ̀ lẹ́yìn tá a ṣèwádìí tán la tó fọwọ́ òfin mú Danladi nítorí pé ó jẹ̀bi ẹ̀sùn ìwà ọ̀daràn tí bàbá ọmọ náà fi kàn án tó sì ti jẹ́wọ́ lọ́dọ̀ wa pé lóòótọ́ lòun fòògùn oorun sínú ohun mímu ọ̀dọ́mọdébìnrin náà kó tó di pé òun fipá bá a sùn. Oríṣi ọsibítù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ láti gbé ọmọ ọ̀hún dé báyìí. Ọsibítù ìjọba kan tó wà lágbègbè Ningi la kọ́kọ́ gbé ọmọ ọ̀hún lọ ṣùgbọ́n tí wọn kò gbà lọ́wọ́ wa rárá. Wọ́n ní ká máa gbé lọ sí ọsibítù kan tó wà ní National Obstetrics Vistula Center Norfolk tó wà níjọba ìbílẹ̀ Ningi ṣùgbọ́n táwọn yẹn náà tún sọ pé níṣe ni ká máa gbé ọmọ ọ̀hún lọ sọ́sibítù míì nítorí pé ojú ara ọmọ náà ti bàjẹ́ tí ẹ̀jẹ̀ sì ń dà jáde níbẹ̀ gidigidi. Ọsibítù Federal Medical Center FMC kan tó wà nílùú Benin nípínlẹ̀ Jigawa la padà gbé ọmọ náà lọ báyìí táwọn dókítà sì ti ń ṣètọ́jú rẹ̀ lọ́wọ́. Alukoro ọ̀hún ní ọlọ́pàá kò ní dunnú sí ẹni tí òfin bá gbámú pé ó hu ìwà ọ̀daràn nípínlẹ̀ náà pàápàá jùlọ nígbà tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Alhassan Aminu ti sọ pé káwọn má gbàgbẹ̀rẹ̀ rárá fáwọn ọ̀daràn gbogbo tí wọ́n fẹ́ sọ ìpínlẹ̀ Bauchi di ilé gbígbé wọn. Bákan náà ló sọ pé gbàrà táwọn bá ti parí gbogbo ìwádìí àwọn tán nípa Danladi yìí làwọn yóò fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ kó lè lọ́ọ́ fi mú kàtà òfin. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí gbọ̀nyìn.